Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé wò yìí. Ẹ rí ìgbì tẹ́ ń wò yìí yẹn, ìyá bàbá Nasiru. Ṣé o mọ̀ pé èmi ò mọ ẹ̀dá wà láyé yìí o. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé kò sí bí Ọlọ́run ṣe lè tẹ́ wọn lọ́rùn tó. Wọ́n máa ní kòtò náà ni. Wọ́n máa ní ìtẹ́lọ́rùn yẹn. Pé kòtò. Wọ́n tún máa fojú, wọ́n fẹ́ lè sọ pé àwọn fẹ́ fojú commonize ara wọn láìṣọ́ Ọlọ́run. A ní kí adúrú abẹ́ àwọn ṣe tó yìí. Ọlọ́run fáwọn ní kíní. Ọlọ́run ṣe kíní. Wọ́n ní aṣiwèrè sọ pé kò sí Ọlọ́run. Wọ́n ní Bíbélì tó ní aṣiwèrè ní Ọlọ́run ò sí. Ṣé tó bá yẹ pé wọ́n jẹ́ ẹnìkan tó ní ìtẹ́lọ́rùn, tán dẹ̀ mọ̀, tán ní ìbẹ̀rù Ọlọ́run, tán dẹ̀ mọ̀ bí Ọlọ́run. Wọ́n recognize pé Ọlọ́run ló dá wọn sáyé. Èémí Ọlọ́run náà mí yẹn. Mi rò pé ó yẹ kí tiwọn tóbi kan tó máa kàbùkù. Irú Mary Àyànkó kó yìí máa kàbùkù títí dì sí. Àbùkù yẹn pọ̀ jù. Wọ́n ṣàfẹ́ fọwọ́ ara wọn ṣe ra wọn. Ṣé o mọ̀ pé tí Satan bá ti ṣépè fún yàn, Ọlọ́run kó ṣàánú. Kò sí ìṣẹ́ni tó Ọlọ́run tó jẹ́ fún àwọn tí wọ́n ń bọ Sátánì o. Tó bá ṣépè fún wọn, wọ́n ń bọ́ ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run, gbogbo nǹkan tó Ọlọ́run ṣe dáradára. Ọlọ́run wa, Ọlọ́run àtàtà, Ọlọ́run àánú dẹ̀. Ó máa ń tọ́ àwọn ẹ̀ṣọ́ náà. Ó dẹ̀ máa ń fún àwọn ọmọ ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀. Ìfọ̀kànbalẹ̀ yẹn ó ju owó lọ, ó ju gbogbo everything lọ. Torí ẹ tó bá ti ní ìfọ̀kànbalẹ̀, ó ti lóhun gbogbo. Tó dẹ̀ ní Ọlọ́run, ó ti lóhun gbogbo. Tó ní Jésù, ó ti lóhun gbogbo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ní ìgbì pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́ tó lólúwo tó ní, kò ní ìfọ̀kànbalẹ̀. Kò dẹ̀ ní kò ní ẹ̀mí ìtẹ́lọ́rùn. Àìní ìtẹ́lọ́rùn, òun ló fa gbogbo ìjìyà tó ń jẹ. Torí ìjìyà náà ni màá pè. Nǹkan tí ó tó nǹkan máa fi ìyà jẹ èèyàn. Àìní ìtẹ́lọ́rùn ni. Torí Ọlọ́run máa fi wọ́n. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, Ọlọ́run máa fi wọ́n sílẹ̀ fún Sátánì láti ṣe ìjàmbá fún wọn. Lọ́rọ̀ tí mò ń sọ, wọ́n ní níṣe lólu. Wọ́n ti ní kó kúrò láàfin. Kó kúrò láàfin, wọ́n lóhùn ò kúrò láàfin. Wọ́n ní ṣe ní wádìí ìdájí kùtùkùtù. Wọ́n ló ti lọ gún àwọn múndíá mẹ́ta náà bíi ti Ashley. Torí Ashley mú tàwọn múndíá mẹ́ta lọ sódò. Pẹ̀tù ó mú wọn lọ sílé Ifá Ṣẹ̀ráìn. Wọ́n ní pẹ̀lú ẹ̀bùn kàǹkà tó gbé láwọn ọmọ múndíá yẹn mẹ́ta pé kan lọ bá wọn ṣe. Ó lóun fẹ́ lọ bribe. Àṣé ó fẹ́ bribe Ṣẹ̀ráìn. Ó fẹ́ bribe àwọn Ifá Ṣẹ̀ráìn. Pé kan jọ. Number one pé kó má kúrò láàfin. Ẹlẹ́ẹ̀kejì ni pé kán fún òun ní adé Queen Naomi yẹn. Torí òun ti ṣe wàhálà gan. Tó máa fi di pé òun ò ní lè dé adé Queen yẹn ní ààfin. Wọ́n ní káwọn alálẹ̀ sọ pé òun ní adé yẹ pé kì í ṣe Naomi. Ó ní kí ni iṣẹ́ tí Naomi ṣe fún kábíyèsí. Àwọn làwọn ṣiṣẹ́ dọ́ba. Òun bá kábíyèsí kọ́ gbogbo àwọn ibi tó kọ́. Ọ̀kan tó ń sọ pé ó bá kábíyèsí kọ́ àwọn èkúté àbí bọ́nà pé hospital. Ó bá kọ́ jàjámọ̀. Ó bá kọ́ kìnì kan. At the end of the day, ṣe ni kábíyèsí wíìlì gbogbo ẹ̀ fún Naomi. Iṣẹ́ wo ni Naomi ṣe fún kábíyèsí? Tí tóun fi gbogbo ọwọ́ òun ṣiṣẹ́ fún kábíyèsí. Tó jẹ́ pé ibi ni kábíyèsí wá fi san fún òun. Torí òun ṣe gbogbo ẹ̀ pé kóun lè di Queen Ilé Ifẹ̀. Òun dẹ̀ sọ fún kábíyèsí pé Queen òun ló máa di Queen o. Kábíyèsí dẹ̀ ti gbà fún òun. Ọ̀dọ̀ fi sọ́ọ̀dì. Ṣáà ni kábíyèsí lọ mú Naomi wá. Tí wọ́n gbé Queen lé Naomi lọ́wọ́. Pé torí ẹ̀ wọ́n ní àwọn alálẹ̀ ni wọ́n ṣe iṣẹ́ yẹn. Pé Naomi náà mú kó di Queen. Pé òun kẹ̀dẹ̀ rí. Tóun ṣe gbogbo nǹkan tí òun kà lẹ̀. Pé Ifá ò mú òun, ó ṣe wá jẹ́ Naomi náà tí ò ṣe nǹkan kan. Òun bá kọ́ bá Naomi kábíyèsí kọ́
ṣé Ọ̀jájá mall ni àbí Èkìtì hospital tó ń sọ pé ó bá kábíyèsí kọ́ pé 500 million ló wà náà ibẹ̀ yẹn pé gbogbo ẹ̀ àti ìtòhun tó kọ́ kínní kan tó pe kínní yẹn wọ́n tún pe ilé company yẹn náà pé òun lòún tún kọ́ pé pẹ̀lú owó òun tó ń kó síbẹ̀ pé kábíyèsí kò fi coin yẹ òun sí ó wá jẹ́ Naomi ní kábíyèsí lọ fún ní coin yẹn pé káwọn alálẹ̀ kan ṣàánú àwọn Shrine yẹn pé kí Fáṣíràn kan jọ ò pé kínní àwọn Fáṣíràn náà wọ́n ń gba bribe nǹkan tí Ifá sọ làwọn ń tẹ̀lé pé so kó máa gbé Shrine lọ pé in the first place ta ló mú wá sí ibàyìí kí ló dé tó wọ Shrine wá wọ́n ń kọ́ ọbẹ̀ nọ́mbà 1 àlejò nìyẹn ìwọ wá láti odidi ilẹ̀ ìgbìrà lọ́hùn tó wá sí ó mọ̀ nípa abomination nọ́mbà ó ti ṣẹ̀nà láti wọnú Shrine abomination tún ṣọmọlẹ̀ yìí tóbi wọ́n ní bọ́ ṣe ń sọ ṣe ni ara yẹn kàn déédéé thunder yẹn sán ó sán kan mọ̀nàmọ́ná bó kàn ṣe fẹ́ bẹ̀rẹ̀ báyìí tó kàn ti kan mọ̀nàmọ́ná wà ìwà tó fẹ́ sán ṣé máa pé táàdà bá fẹ́ sán ó máa kọ́kọ́ tanná yẹn wà wọ́n ní bó ṣe tanná yẹn báyìí àti gba oògùn tó gbé dání igba sacrifice tó gbé dání àti àwọn ọmọge mẹ́ta yẹn àti kìnní pọ́lọ̀ tó yọ wọ́n ni pé wọ́n tètè sá jáde kúrò ní Shrine pé tí ò bá jẹ́ pé wọ́n ti rí sign pé kìnní yẹn fẹ́ sàn wọ́n ní tó wáyé pé àrá yẹn sàn nínú Shrine ó máa pa wọ́n ni wọ́n ní wọ́n mọ nǹkan tó fi ṣe orí tó kàn sá lébélébé tí Shrine yẹn strike ó dàgbà àwọn lórí bó lọ yá mi pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Ifá Shrine ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wọn pé kí ló ní tó wà fi bí báyìí ó lè wọ Shrine àlejò ni ẹ́ ọmọ àlejò ni ẹ́ tó wá tẹ̀jẹ́ pé àwọn ará Ifẹ̀ tún ní ìbá tún da pé léyìí pé Ọlọ́run yọ ẹ́ pé pípa ni kíní yẹn fẹ́ pa ẹ́ ìbínú Ifá Shrine nìyẹn pé nǹkan tó fẹ́ fi pé ìbá san pa ni pé so wá jẹ́ nǹkan tí wọ́n sọ fún ló tó ṣẹlẹ̀ ní ààfin ní àná yẹn pé wọ́n ní kí ni Queen Naomi ń wá káàkiri kí ló fẹ́ fi adé Naomi ṣe bí àwọn alálẹ̀ náà wọ́n fẹ́ wọ́n ní kábíyèsí lòun ti fún ẹ ní 5 million ó ti san 5 million fún ẹ pé òun ti fi settle ẹ láti 2 years ago pé kí ló tún wá òun ti settle òun sọ pé òun ò ṣe mọ́ pé kó máa lọ torí ti pẹ́ tóun ti settle òun ò mọ nǹkan tó yẹ wọn òun yìí wọn pé kí ó máa lọ o tó wáyé pé Shrine kíní thunder yẹn àrá yẹn ó bá ẹ nínú Shrine yẹn pé ó máa pa ẹ o òun ò dẹ̀ fẹ́ ní òkú èèyàn lọ́rùn pé Mariam kò máa lọ òun ò lẹ́bi kankan o òun ti free bí ẹ sàárọ̀ fún ẹ ní ọ̀dọ̀ ẹ pé òun ti san gbogbo gbèsè tí ó sọ pé báwọn tí mo jẹ́ mi ìrẹ̀ jẹ́ lówó mi ràn iṣẹ́ pé kó lọ fi owó ẹ̀ sí ó sọ fún mi 500 million mo dẹ̀ ti san fún ẹ kí ló ń wá ó ní kí kábíyèsí jọ òun ò fẹ́ fi kábíyèsí lẹ̀ òun ò fẹ́ ṣe gbà kábíyèsí ní mi ò ní fẹ́ ìyàwó níyàwó ní ọkọ ẹ̀ tí wọ́n ń disturb tóun bá dẹ̀ kọ̀ntínù pé òun fẹ́ bí ìgbà téèyàn fi ìyà jẹ bàbá Násírù òun ti yànda ẹ̀ fún bàbá Násírù pé kó máa mú ìyàwó ẹ̀ lọ nígbà bàbá Násírù òun yìí ní ìdí ẹ̀ òun náà ló ṣe fi ilẹ̀ pé òun níyàwó tó òun ní Queen Naomi ó ní kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ sọ pé mo ṣẹ̀yìn torí Naomi bó ṣe wà yìí ìyàwó òun dẹ̀ ti dúró lórí Naomi pé ìyàwó tóun àti ẹ̀ máa bá kalẹ̀ ni bóun sì yọ̀ǹda gbogbo yìí àgàgà ìwọ Mariam wọn ni bí Mariam bẹ̀rẹ̀ sí ní ẹ̀sùn kìíní kan ẹ̀kan kábíyèsí ní òun kẹ̀ ó ti fi ẹ́lẹ̀ o ó ti san 50 million fún ẹ pé kò máa lọ 500 ó ní tí wọ́n ṣe kékeré o wọ́n ní wọ́n sọ fún pé ìbáàjẹ́ wọ́n ní nǹkan táwọn àti àlẹ́ lè sọ pé ìbáàjẹ́ ẹ̀jẹ̀
pé o fẹ́ dúró sáàfin, o bá dúró sáàfin títí di 50 years to come. Ó ní adé ò lè kàn ẹ́, wọ́n lè gbé adé fún ẹ nítorí pé wọ́n ti reject ẹ already pé adé yẹn ò lè wọ̀ ẹ́ lórí. Má waste time rẹ kó máa lọ. Tó bá jẹ́ pé queen ló ń dúró dè ní ààfin pé kó lè tọ́wọ́ ẹ̀, pé kò sí queen fún ẹ ní kankan pé kó máa lọ. Ẹ̀yin èèyàn mi, ṣé rí pé àṣejù wọn pọ̀? Àwọn aláṣejù, àṣejù wọn pọ̀. Kí náà ń wá àfi tó bá rí nǹkan tó ń wá. Ọlọ́run má jẹ́ nǹkan tó ń wá yẹn wọ́n ò ní rí. Ṣùgbọ́n Ọlọ́run máa san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ láàfin. Orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ fi tó kù sí comment section. Ṣé mo ipá lè rí ká má sọ fún wa? Ẹ ṣé gan. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Láyọ̀.